ọmọ Yorùbá káàkiri àgbáyé àtọkùnrin àtobìnrin ibikíbi tí wọ́n bá wà àdúrà wa máa gbà o àwọn máa bójú rere Ọlọ́run pàdé. Mo kí bàbá mi tó jẹ́ àrólé Odùduwà bàbá tó dé ẹni ìtàn Gúúsì Ọjájá ẹlẹ́ẹ̀kejì mo fàsìkò tó kí wọn lórí pé Ilé Ifẹ̀ ni àwọn baba ńlá mi ti wá gbogbo ohun tí mo bá ń ṣe lórí àpèrè àṣẹ Ilé Ifẹ̀ òun ni mo fi ń ṣe lágbára Ọlọ́run kò sì ní fún mi. Àmì àṣẹ kábíyèsí. Point Alapomu ní ọjà tó ti ń ra ẹrú ṣùgbọ́n Badagry ni wọ́n ti ń gbà kó wọn lọ. Ẹ bá ti rí ọjà. Sórí ètò wa fún lónìí lẹ́ẹ̀kan sí olùkọ́ mi padà ọmọ bòròwó Ayekooto ọ̀nà ni èmi ń jẹ́. Ìwọ tó ìbá kọ́rẹ́ tí ó ń wo ètò wa máa rẹ̀ pé kí ẹ bá wa subscribe sórí ìtàn wa bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wa tẹlifíṣàn bẹ́ẹ̀ kí ẹ lè jẹ́ àwọn ọkọ́ tí ó máa rí àwọn ètò wa bàbá ṣe mú wá fún ìyàn lọ́kànjọ́ kan. Ẹ má gbàgbé láti bá wa share, like, comment fún fídíò tí a mú wá fún yín. Lónìí kí la tún mú wá. Yorùbá sọ wípé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ wọn ní tá a bá tọ́ a máa dẹ̀rùn nídìí. Kí nìdí tí ìlú Ọ̀yọ́ ṣe ń ṣìwàwù lónìí? Kí nìdí tí Aláàfin ṣe gbómi ìjà kaná? Kí nìdí tí ìfọ̀kànbalẹ̀ ò ṣe lè sí nílùú Ọ̀yọ́? Onílẹ̀gbọ́n wẹ́wẹ́rin nítorí pé Yorùbá sọ wípé ọ̀rọ̀ balẹ̀ á dìtàn. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní bí ọ̀rọ̀ bá sọnù á fi òwe wá. Àmọ́ ńgbà míì Yorùbá ní bọ́mọdé ò bá bátàn irú ọmọ bẹ́ẹ̀ yóò sì bá àrọ́bá sì rèé bàbá ìtàn ni. Lónìí ìdí ọ̀rọ̀ tí Aláàfin ò ṣe lè nísinmi tó jẹ́ wípé Aláàfin ò mọ bá gbogbo ọba ilẹ̀ Yorùbá jà àti Ilé Ifẹ̀ onílẹ̀gbọ́n lónìí. Ẹ wò ó bàbá wa Alapomu ti ìlú Àpòmù mo sì fìlà kórí adé o kábíyèsí Afolabi wọ́n tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ wọ́n sọ ìdí tí Aláàfin ó ṣe máa ṣìwàwù wọ́n sọ ìdí ọ̀hún wọ́n là á lẹ́sẹ̀ bọ́rọ̀ wọn sì jẹ́. Àṣé ní ayé àtijọ́ nígbà náà owó ẹrú ni wọ́n máa ń ṣe. Bàbá sọ wípé Ifẹ̀ Aláàfin àti Ọ̀ọ̀ni ni wọ́n jọ ṣòfin wípé ẹnikẹ́ni ò gbọdọ̀ tẹ ẹrú mọ́ o ẹnikẹ́ni tó bá ti ta ẹrú onítọ̀hún níṣẹ́ ni a ó pa á. Wọ́n ṣòfin àmọ́ nígbà tí wọ́n ṣe òfin yìí òun náà ni arákùnrin kan a mọ̀ sí Haúlẹ̀ òun náà ló tún lọ ta ẹrú ní ìlú kìíní o ní ìlú Àpòmù tó sì ta ẹrú wá mú. Nígbà tí wọ́n mú wípé ṣé bí wọ́n ti ṣòfin pé kí wọ́n má ta ẹrú mọ́ ó bẹ̀bẹ̀ ó tọrọ àforíjì pé ọmọ Aláàfin lòun wọ́n sì dáríjì àmọ́ níṣe ni wọ́n nà lẹ́gba. Nígbà tí ó sì gẹ̀rẹ́ tó ṣe gẹ̀rẹ̀ díẹ̀ Haúlẹ̀ padà wá di ọba ìlú Ọ̀yọ́ o àmọ́ kí ni Haúlẹ̀ ṣe? Haúlẹ̀ ò gbàgbé ẹni tó nà lọ́jọ́ sí níṣe ló gbógun ìjà sí ìlú Àpòmù. Jẹ́ ká lọ gbọ́ bí bàbá wa wọ́n sì yànnà ọ̀rọ̀ yìí. Nǹkan kì í bẹ́ẹ̀. Aláàfin àti Ọ̀ọ̀ni náà ṣòfin pé wọn ò gbọ́dọ̀ ta ẹrú mọ́ o torí pé ọjà Àpòmù náà ti ń ta ẹrú gbà yẹn. Ẹni tó bá ti mú tán mú kó ta ẹrú kan bẹ orí ẹ̀ ní. Lẹ́yìn ìgbà tó ti ṣòfin yìí ó ní ọ̀gbẹ́ni kan torúkọ rẹ̀ ń jẹ́ Haúlẹ̀ ló wá ta ẹrú ní ọjà Àpòmù fún ará Ìjẹ̀bú. So àwọn ẹ̀ṣọ́ wọn wá mú ẹni tó ra ẹrú àti ẹrú wọ́n wá mú wá sí ọ̀dọ̀ Alapomu. Alapomu bá ní ṣé o gbọ́ pọ́n ti ṣòfin pé wọn ò gbọ́dọ̀ ta ẹrú wọn ni kí ló dé tó wá ta ọ̀rẹ́ rẹ lẹ́rú ní ọjà Àpòmù? Pípa lápá ọ torí ìjìyà tó wà fún ẹ ń bá ṣerú nǹkan tó ṣe pípa ni.
ló bá ní bàbá ìjọ akẹ́yọ̀ lòun ọmọ Aláàfin ni mí, ẹ dákun, ló bá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀. Alapomu wá wò ó pé pátá pọ̀ gbẹ̀rì àgbọ̀dọ̀ pọ̀ máa wò bẹ́ẹ̀ pé ó ń pàlè èèyàn kan lọ́ọ́ jẹ́ ìwọ odidi ọmọ ọba tó wá ń tàpá sí àṣẹ ọba. Kódà ní pa ọ́ ṣùgbọ́n a kọ́ ọ lọ́gbọ́n kò wọ́n fi lè ṣe bẹ́ẹ̀ mọ́ ọjọ́ míì náà bá nìkan lọ bá wí. Kí ni ìjìyà tán fún un? Wọ́n nà lẹ́gba, wọ́n nà gan-an. Ìgbà tí wọ́n nà tán wọ́n fi sílẹ̀ pé kí ó máa lọ. Ló bá padà sí òde Ọ̀yọ́. Àsìkò tó ṣe ẹ̀ṣẹ̀ yẹn Aláàfin Abíọ́dún Adégoróyè òun ló wà lórí àlééfà gẹ́gẹ́ bí Aláàfin. Bóyá fún bí ọdún díẹ̀, bóyá ọdún 3 àbí 4, Aláàfin Abíọ́dún ó wàjà. Bí Àólẹ̀ ṣe di Aláàfin nìyẹn. Àsìkò tó Àólẹ̀ di Aláàfin, wàhálà bá ilẹ̀ Yorùbá. Ọ̀yọ́ gan tún tú. Àwọn kan bínú kúrò lọ́yọ̀ọ́ nítorí ẹ̀ pé ó di Aláàfin. So tí wọ́n bá dẹ̀ ti di Aláàfin báyẹn, wọ́n á dá ifá fún ọba. Wọ́n á dẹ̀ béèrè lọ́wọ́ wa pé kí ló fẹ́. Bóyá ó dẹ̀ ṣe gun oróyè ló bá ní wọ́n ní kí ló fẹ́, kí làṣẹ àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ pa. Ó ní kán lọ gbé orí Alapomu wá pé torí ìlú náà ti fi ìyà jẹun nìyẹn pé òun fẹ́ gbẹ̀san. Babaláwo ẹ wá sọ fún pé mọ̀ràn ró má gbẹ̀san. Ó ní rárá òun ò gbà. Ó wá rán ìkan lára àwọn olórí ẹ̀ṣọ́ pé kán wá sí Àpòmù, kán wá gbé orí Alapomu wá. So ìgbà tí wọ́n jíṣẹ́ fún Alapomu, wọ́n gé orí ẹrú, wọ́n ní kán gbé lọ sí Ọ̀yọ́, kán lọ gbé fún pé orí Alapomu yẹn. Ṣé ẹ mọ̀ ìlú tó jẹ́ ọjà kì í ṣe àwọn ọmọ ìlú nìkan ló máa ń wà ńbẹ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ náà wà ní Àpòmù. Kán tó gbé orí dé Ọ̀yọ́, wọ́n ti sọ fún Àólẹ̀ pé kì í ṣe orí Alapomu yẹn o. Ni Àólẹ̀ bá pe ọ̀gbẹ́ni kan tó ń pè ní Agbénimáfọ̀hún, kan lára àwọn balógun Aláàfin ni. Ó ní kó wá lọ sí Àpòmù báyìí o. Ó ní tó bá ti débẹ̀ pé kó gbé Alapomu wá gan ni. Pé tó rò ń dá ẹni tó fìyà jẹun mọ̀, pé òun ó fi lè rí pé ẹni tó fìyà jẹun náà gbé wá fún òun. Ìgbà tí Agbéni ń bọ̀, ó wá kó àwọn ẹ̀ṣọ́ dání tó pọ̀. Ó wá fi wọ́n yí odi ìlú ká. Odi là ń pè ní bodè, ibi tí àwọn ilé ìgbàjáde nínú ìlú. Ó fi àwọn ẹ̀ṣọ́ yíbẹ̀ ká kí Alapomu má fi lè sá lọ. Ó wá fi àrokò ránṣẹ́ sínú ìlú. Ìgbà tí Alapomu rí àrokò, inú bí. Wípé àsìkò tí Àólẹ̀ ṣẹ̀ṣẹ̀ yìí, Aláàfin Abíọ́dún Adégoróyè olóńbẹ̀rù àléfà nígbà náà, nítorí pé Alapomu wọn ò pa Àólẹ̀, níṣe ni wọ́n nà wọ́n dá sí nítorí pé ọmọ Aláàfin ni. Ṣùgbọ́n kò ju ọdún 3 sí bí ọdún 4 lọ, òun náà ni Aláàfin Abíọ́dún Adégoróyè, òun náà ló sígbà, òun náà ló papòdà tí bàbá wàjà, tí wọ́n sì fi Àólẹ̀ jẹ ọba. Láyé àtijọ́ bí bàbá ṣe ń ṣàlàyé ni wípé ayé àtijọ́ o, níṣe ni wọ́n máa ń dífá. Tí wọ́n bá wá dífá tán, wọ́n sọ pé kí ọba ó pa àṣẹ àkọ́kọ́ pé ọba gorí oyè láàfin. Àkọ́kọ́ àṣẹ tí Àólẹ̀ ó pa ni pé kí wọ́n lọ bọ́hùn gbé orí Alapomu wá
ẹ má gbàgbé wípé Àwólẹ̀ yìí ọ̀rẹ́ òun ló lọ tà ní ìlú Àpòmù tọ́wọ́ fi bà á tí wọ́n fi nà á tí wọ́n fi dá a sí àsìkò tí Àwólẹ̀ jọba ìlú Ọ̀yọ́ yìí kódà ìlú Ọ̀yọ́ tú àwọn kan kú òun ìlú Ọ̀yọ́ látàrí ìwà tó ń bẹ lọ́wọ́ Àwólẹ̀ àmọ́ Àwólẹ̀ pàṣẹ wípé kí wọ́n lọ bá òun gé orí Àpòmù wá ó nítorí pé Àpòmù ti ṣàìdá sóun wọ́n wá sọ fún pé kó mọ̀ràn rò wọ́n ní mọ̀ràn rò àmọ́ níṣẹ́ ni Àwólẹ̀ níṣẹ́ ni ó kọ tikún sí Ifá ó kọ tikún sí babaláwo ó pè fálékè ó pè ọ̀kẹ̀lẹ̀ lékè ó ran òro ó ní kí wọ́n lọ bọ́ òun gèrè Alapomu wá wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dé ìlú Àpòmù wọ́n fẹ́ gèrè Alapomu kí Alapomu tó wò pé kò jọ bẹ́ẹ̀ kò ṣeé ṣe òun yà sí gbàgbàwò ni Alapomu sì fi àwọn èpè mẹ́ta kàǹbàkàǹbà ó sì fi lélẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ká tẹ̀síwájú nípa ìtàn bí ìlú Ọ̀yọ́ ó sì máa tí ìlú Ọ̀yọ́ máa fúnná mọ́ra wọn tí wọ́n ó sì máa ṣàṣẹ wọ́n padà wá ṣàṣẹ o nítorí pé wọ́n padà wá kógun ja ìlú Aláàfin tó padà dá tí a mọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀. pé òun ni Àwólẹ̀ fẹ́ ṣe léyìí fún wa ní ó gègùn tó lágbára ibi tí ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ sí níṣòro nìyẹn Àpòmù ló ti bẹ̀rẹ̀ ó ní ìwọ Àwólẹ̀ ṣé ká ní pé mo ti pa ẹ́ ni tí o lè wà nípò tó wà lénìí ṣọ́jú ẹ̀ ní lè dé báyìí ó ní ìgbọ́n àkọ́kọ́ ó ní Ọlọ́run ó dáa ẹlẹ́ẹ̀kejì ó ní táyé bá ń jẹ ayé ó ní ìwọ Àwólẹ̀ owó mọ̀ ń ṣiṣẹ́ ni ó tún wá fi ègún kẹta lé màá fi yẹn sínú gẹ́gẹ́ bí àgbàlagbà ó sì ṣẹ torí ṣíṣìṣe yẹn òun ló bá Àwólẹ̀ tó fi sọ fún Àfọ̀njá pé kó lọ kógun ja Ìwéré Ilé Ìwéré Ilé rèé ìlú Aláàfin tó dá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ ní ìlú ìyá rẹ̀ ní Aláàfin tó kọ́kọ́ jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà àkọ́kọ́ tó dálẹ̀ ìlú ìyá Aláàfin rẹ̀ nígbà tó sì ń jẹ oyè yẹn ó sọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò táyé bá ń jẹ ayé o ò gbọ́dọ̀ kógun ja ìlú ìyá mi o. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí bàbá wa Alapomu wọ́n ṣàlàyé bí èpè tí Alapomu àná bí èpè tó ṣẹ́ bó ṣe ń ja ìlú Ọ̀yọ́ pàápàá Aláàfin wọ́n mú àpẹẹrẹ wá wípé Aláàfin àkọ́kọ́ tó dá Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ ìlú ìyá ẹ̀ òun náà ní Ìwéré Ilé ṣùgbọ́n kí èpè tí wọ́n ṣẹ́ yìí kó bá lè fìdí kó bá lè fẹsẹ̀ múlẹ̀ òun náà ní tó mú kí ó sì wà wò Àwólẹ̀ ó sì wà wò ó sígun sí ìlú Ìwéré Ilé tí àdéhùn tó nípọn sì ti ń bẹ́ńlẹ̀ wípé bí ayé bá ń jayé o Ààrẹ Ọ̀nà Kakanfò kan ò gbọ́dọ̀ sígun sí ìlú Ìwéré Ilé ṣùgbọ́n èpè tí Alapomu ṣẹ́ yìí kó bá lè fìdí ẹ̀ múlẹ̀ kó bá lè fẹsẹ̀ nílẹ̀ kí ìlú Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní lè máa ṣe àwọn àṣìṣe kí Aláàfin ó bẹ̀rẹ̀ sí ní síwàwò kí Aláàfin ó lè bẹ̀rẹ̀ sí ní sí ẹsẹ̀ gbé kí Aláàfin ó lè mọ̀ wípé oró tóun rán ẹni tóun pa ẹni tóun dá lóró yìí kì bá ti dá òun lóró tipẹ́tipẹ́ nítorí pé agbára ń bẹ lọ́wọ́ Alapomu láti ṣe ikú pa Aláàfin ìyẹn tí a mọ̀ sí Àwólẹ̀ agbára ń bẹ lọ́wọ́ Alapomu láti ṣekú pa Àwólẹ̀ nígbà tí wọ́n mú Àwólẹ̀ nígbà tó wá ta ọ̀rẹ́ ẹ̀ fún ará Ìjẹ̀bú ní ìlú Àpòmù àmọ́ nígbà tó jí ọmọọba wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ ọba wọ̀ àmọ́ tí wọ́n ṣe ni pé wọ́n nà á nítorí kó má bàa wá lè ṣe bẹ́ẹ̀ mọ́ àmọ́ nígbà tí agbára bọ́ sọ́wọ́ ẹ̀ ó ṣe ni pé bí ọwọ́ mi ti tẹ kúdà yìí òun fẹ́ béèrè kú tó pa bàbá òun ó wá ní kí wọ́n lọ bóun gé orí Alapomu wá ṣóun gbàgbé wípé tó bá jẹ́ pé Alapomu náà fẹ́ rán oró ni
ó yẹ kálápòmù ó pa gẹ́gẹ́ bí àdéhùn tó ń bẹ láàrin Ọọ̀ni àti Aláàfin wípé ẹnikẹ́ni tó bá ti ṣòwò ẹrú pípa òun náà ni kí wọ́n pa, ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀, wọ́n fi ọ̀wọ̀ àmọ́ gbà tó ń jọba níṣẹ́ lòun fẹ́ ran ọ̀rọ̀ òkú, eléyìí ló sì mú kó sì wà wò kó sígun sí ìlú Ìwérelé. Nígbà tó dẹ̀ sígun sí ìlú ńkọ́ àṣìṣe bá bẹ̀rẹ̀ ní Aláàfin bá bẹ̀rẹ̀ sí ṣàìṣe. Ní èèyàn wa ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ tó kẹnu ni, ìtàn Yorùbá ìtàn tó jìn ní, nítorí wípé a mọ̀ sọ a sì ní sọ tán. Àwọn kan bẹ nílẹ̀ yìí tí wọ́n mọ ìtàn tí ìtàn yìí ṣojú wọn, tí kì í ṣe bí pé wọ́n bá àrọ́bá tàmọ̀ sí àrọ́bá tí ṣe bàbá ìtàn ń ṣojú wọn. Ẹ̀yin àgbààgbà ẹ tọ̀ wọ́n lọ, ẹ béèrè àmọ̀ràn lọ́wọ́ wọn, ọ̀nà tí ìrẹ́pọ̀ yóò fi wà láàrin Ọọ̀ni àti Aláàfin. Eléyìí ni ìbáṣe kókó kí Aláàfin ó gbà wípé bàbá ní bàbá o, ẹni tá a bá lábà òun ni bàbá. Ọọ̀ni ò kì í ṣẹgbẹ́ Aláàfin ní gbogbo ọ̀nà ní Ilé Ifẹ̀ ni ò fi ṣẹgbẹ́ Aláàfin. Ẹ̀yin wa àárín ìlú àdìjọ tòní ẹ pàdé wa lápá kejì ètò yìí níbi tí a ó ti máa tú àwọn àṣírí ilé tí bàbá wa tí wọ́n tú yìí. Ó dìgbà kan náà, ó dàbọ̀.